lọ́jọ́bọ̀ tí ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ 18 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, the 18th of December 2025, òun ni olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023, ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi, ni ó máa ṣàbẹ̀wò sí àwọn alágbára méjì lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyún ẹni tó jẹ́ olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida àti ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá the chairman Northern Elders Forum NEF, ìyẹn ọ̀jọ̀gbọ́n Ango Abdullahi, tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ sọ nínú ìpàdé tí wọ́n ṣe àti gbogbo nǹkan tí wọ́n jọ ṣe pọ̀ ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ la mú wá fún yín nínú ìròyìn yìí. ẹ̀rọ ti wípé bó tilẹ̀ jẹ́ pé ètò ìdìbò ààrẹ ọdún 2027 ó sì lé ní ọdún kan, ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn olóṣèlú àti kùrùkẹrẹ wọn ó mà ti lágbára, àfi bíi pé ètò ìdìbò náà bíi oṣù kan àbóṣù méjì ló kù ni, tó jẹ́ pé bí gbogbo wọn ṣe ń sáré kiri ni wọ́n ń pètò ìpèrò tó ti ń ṣèpàdé lórílẹ̀‐èdè lókè òkun lọ́gànjọ́ òru láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti mọ bí ètò ìdìbò ọdún 2027 yóò ṣe wáyé àti láti mọ bí agbára yóò ṣe bọ́ mọ́ àwọn lọ́wọ́ tàbí ẹni tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún. ṣàwárà ìgbésẹ̀ yìí ni ló jẹ́ kí Peter Obi tó díje fún ipò ààrẹ lọ́dún 2023 tó ìṣe ipò kẹta lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Alhaji Atiku Abubakar ìní ọmọ àti bá lọ sí ilẹ̀ Haúsá láti ṣe ìpàdé pẹ̀lú àwọn alágbára ilẹ̀ Haúsá ṣe ìbò. wọ́n gbàgbọ́ pé ọ̀dọ̀ àwọn Haúsá ló pọ̀ jù sí, ẹni tó bá lè ṣàtìlẹ́yìn fún ìní wọn ló máa ń jáwé olúborí láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ eléyìí ìní Peter Obi ló máa ń sáré ẹ̀ kiri láti má ṣe jẹ́ kí àṣìṣe tó ṣe lọ́dún 2023 kó tó ṣẹlẹ̀ lọ́dún 2027. ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n Ango Abdullahi tó jẹ́ alága ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá inú kọ́kọ́ gbà lọ ní ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna. bẹ́ẹ̀ lòun àti bàbá náà lọ́jọ́ jíròrò lórí ètò ààbò Nàìjíríà àti ogun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, tá a sì gbọ́ pé Ango Abdullahi ó sọ ìlérí àtìlẹ́yìn fún Peter Obi èèyàn bó bá rí tíkẹ́ẹ̀tì ààrẹ gbà lọ́dún 2027. lẹ́yìn eléyìí ní Peter Obi ó tún gbéra lọ sí ìlú Minna ní ìpínlẹ̀ Niger lọ́dọ̀ Babangida. bẹ́ẹ̀ inú wọn àti Babangida náà tún jọ jíròrò lórí bí Nàìjíríà ṣe rí, pàápàá ètò ààbò tó mẹ́hẹ̀ tí Peter Obi tó sì gbé ìwé kan tí wọ́n ń pè ní Growing Apart tó fún Babangida. ìwé yìí ni wọ́n kọ lórí orílẹ̀-èdè Nàìjíríà àti Indonesia, báwọn méjèèjì ṣe jọ kojú ìpèníjà ṣùgbọ́n tí Indonesia tó padà borí tiwọn tí Nàìjíríà tí wọ́n sì tí ì padà borí tiwọn. bẹ́ẹ̀ ló jẹ́ pé nítorí pé Babangida sọ̀rọ̀ wí fún Peter Obi pé kó lọ kà á, kó lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ bí Indonesia bá ṣe borí ìpèníjà tiwọn tán di orílẹ̀-èdè ńlá, ló jẹ́ kí Peter Obi lọ ra ìwé náà, tó sì jẹ́ pé ó lọ fi lé Babangida lọ́wọ́ nílé ẹ̀ ní ìlú Minna ní ìpínlẹ̀ Niger, tí wọ́n tó tún jọ sọ̀rọ̀ lórí ètò ìdìbò ọdún 2027 àti bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe